Hallelujah. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ ń wò mí tàbí tí ẹ ń gbọ́ mi ní wákàtí yìí. Àlàáfíà fún ẹ̀yin àti ìdílé yín. Lórúkọ Jésù. Ayọ̀ tá a fi bẹ̀rẹ̀ ọdún yìí, òun ni a fi lò já. A ò ní bọ́ bàtà ọ̀fọ̀ sí ilé ẹnikẹ́ni nínú wa lórúkọ Jésù. Àìsàn ó gbógun ní kò gbógun kò ní ṣe wá lórúkọ Jésù. Bẹ́ẹ̀ ni Jésù Olúwa wa. Ibikíbi tí o ti ń wò mí tàbí tí o ti ń gbọ́ mi ní wákàtí yìí, mo fẹ́ kó o gbé ọwọ́ rẹ sókè, kó o gbé ohùn rẹ sókè. Jẹ́ ká kọ́kọ́ jọ fi ẹ̀mí ìmoore wa hàn sí Ọlọ́run. Ọlọ́run tó dá wa sí, ó dá ọmọ sí, ó dá ọkọ sí, ó dá aya sí títí di ọjọ́ òní. Torí náà, jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Wá orin àdídùn láti fi yin Ọlọ́run. Fi ẹ̀mí ìmoore hàn. Olúwa mi mo dúpẹ́. Olúwa mi mo dúpẹ́. Olúwa mi mo dúpẹ́. Mo dúpẹ́. Mo dúpẹ́. Mo dúpẹ́. Ọlọ́run mi mo wá dúpẹ́. Ọlọ́run mi mo dúpẹ́. Ọlọ́run mi mo dúpẹ́. Mo dúpẹ́. Mo dúpẹ́. Mo dúpẹ́. Ó ṣé o bàbá. Ó ṣé o Jésù. Ó ṣé o bàbá. Ó ṣé o Jésù. Àtòfarati bí òkè. Ó ṣé o bàbá. Àtòfarati bí òkè. Ó ṣé o Jésù. Ìwọ lọ́pẹ́ yẹ. Ó ṣé o Messiah. Ìwọ nìyìn yẹ. Ó ṣé o Messiah. Ìwọ ló yẹ. Ìwọ ló yẹ. Ìwọ ló yẹ láti gba ògo. Ìwọ ló yẹ. Ìwọ ló yẹ. Ìwọ ló yẹ láti gba ògo. Ní gbogbo ọ̀nà ó ṣé. Ní gbogbo ọ̀nà ó ṣé o bàbá. Lórí aya mo dúpẹ́ o ṣeun ṣeun. Lórí ọmọ mo dúpẹ́ dúpẹ́. Lórí ayé ni mo yìn ọ́ lógo. Ní gbogbo ọ̀nà bàbá ó ṣé. Ní gbogbo ọ̀nà ó ṣé o bàbá. Mo fi ọpẹ́ fún Olúwa àwọn olúwa. Torí àánú rẹ̀ dúró títí láéláé. Mo fi ọpẹ́ fún Olúwa àwọn olúwa. Torí àánú rẹ̀ dúró títí láéláé. Àmín. Ọmọ Ọlọ́run, ọdún yìí kì í ṣe ọdún tí wàá tún máa ráhùn, tó tún máa ṣàwáwí, tó tún máa ṣàròyé, máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. Ara nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe jù, mo fẹ́ràn kí n máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Tó bẹ́ẹ̀ tí èèyàn bá ṣe mí lóore náà, mo máa ń dúpẹ́ lọ́wọ́ èèyàn gan. Màá dúpẹ́ ẹ ṣé gan. Oore ọ̀fẹ́ tí mo ní pé mo fẹ́ràn kí n máa fi ẹ̀mí ìmoore hàn sí Ọlọ́run àti sí ènìyàn. Mi lè ṣe tí èèyàn bá ṣe mí lóore, màá dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Torí pé Yorùbá ní ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́ bí ọlọ́ṣà kó ni lẹ́rù lọ ni. Inú ọdún yìí máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. Bí o tiẹ̀ tí tó tí o tí ṣẹ́kù, fọpẹ́ fún Ọlọ́run pé o wà láyé, pé o wà láyè. Fi ẹ̀mí ìmoore hàn. Ọlọ́run kì í fẹ́ kí èèyàn má mọ oore wà láàyè. Torí ẹni tó wà láyé ló ń sọ̀rọ̀ bísíǹsì o. Ẹni tó wà láyé ló fẹ́ lọ́kọ, ló fẹ́ láya. Ẹni tó wà láyé ló fẹ́ kọ́lé. Ẹni tó wà láyé ló fẹ́ ṣe eré. Pé o wà láyé, ìyẹn túmọ̀ sí pé Ọlọ́run ní ètò fún ayé ẹ. Torí náà lẹ́ẹ̀kan sí ní ìwọ̀n ìṣẹ́jú méjì mẹ́ta, jẹ́ ká tún gbóhùn wa sókè pé Olúwa mi mo dúpẹ́. Olúwa mi mo dúpẹ́. Olúwa mi mo dúpẹ́. Mo dúpẹ́. Mo dúpẹ́. Mo dúpẹ́. Kí ni bá fi fún ọ? Oore rẹ̀ láyé mi. Ọlọ́run gbogbo
ayé mo rúbọ pẹ́ mi sí ọ àánú rẹ̀ wà títí o òdodo rẹ̀ dúró títí láé Ọlọ́run tó dá wọn òkè ìgbàanì ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ta ni ó tún gbéga o bí kò ṣe Bàbá lókè? Ta ni ó tún fi gbogbo ọpẹ́ mi fún? Ọlọ́run tó dá wọn òkè ìgbàanì ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Àmín. Olúwa ṣe lórí bàbá tó ń wò mí yẹn, màmá tó ń wò mí yẹn, ọ̀dọ́mọkùnrin àti ọ̀dọ́mọbìnrin tó mí yẹn, Olúwa ṣe fún ayé wọn, fún ohun tuntun tó tún ti bẹ̀rẹ̀ ní ọdún yìí, fún ìgbéga, fún ìrìn àjò wọn gan. Ọlọ́run ó ṣe lọ́pọ̀lọpọ̀. Ògo ní forúkọ rẹ, ògo ní forúkọ rẹ. Jésù Olúwa wa. Àmín. Ọmọ Ọlọ́run tó ń wò mí tàbí tó ń gbọ́ mi, kí n tó lọ nínú ohun tí ẹ̀mí Ọlọ́run fi sí mi lọ́kàn láti bá ọ sọ ní àṣálẹ́ yìí. Wò àrùn àjàkálẹ̀ àrùn tí wọ́n ń pè ní coronavirus àbí COVID-19, òtítọ́ ni o, ó wà o. Ẹ má jẹ́ ká bá sọ pé irọ́ ni o, òtítọ́ ni. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, àwa ò gba ẹ̀mí ẹ̀rù. Ẹ má jẹ́ ká lu ayé wa nínú ẹ̀rù rárá. Ẹ má jẹ́ ká jáyà. Ẹ jẹ́ ká fọkàn wa balẹ̀ torí pé COVID-19 àlejò ni, kì í ṣara wa. Ó bá wa lálejò ni, kò sì ní pẹ́ lọ. Hallelujah. Gbogbo àwọn ìlànà tí ìjọba ní kẹ́tọ́ fi sílẹ̀ fún wa, ẹ jẹ́ ká máa tẹ̀lé. Tá a bá ti jáde, tá a bá ti wọlé, ọwọ́ wa láti ọrùn ọwọ́, ká máa fọwọ́ wa pẹ̀lú ọṣẹ. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá. Ìwọ tó bá ní kíní tó ń pè ní sanitizer, gbé jáde. Kíní tó fi ń bojú tó ń pè ní face mask àbí face covering, ẹ jẹ́ ká lò ó. Ẹ jọ̀ọ́, yóò dára fún wa lórúkọ Jésù. Àsìkò yìí, ẹ jẹ́ ká yẹra fún ibi tí èrò bá pọ̀ sí. Àsìkò yìí kì í ṣe àsìkò tá a fẹ́ lọ sí pátí. Ẹmọ skul mi ń ṣe kíní kan ń bẹ̀ yẹn. À ń lọ à ń ti ọkàn ní family house wa, kì í ṣe àsìkò yìí. Mo bẹ̀ wá. A ò ní bá wọn kú ikú ọ̀wọ̀wọ̀ lórúkọ Jésù. Ẹ jẹ́ ká fara balẹ̀ kí àsìkò yìí kọjá. Yóò dára fún wa lórúkọ Jésù. Gbogbo ètò tí ìjọba gbé kalẹ̀ fún wa, ẹ jẹ́ ká tẹ̀lé. A dúpẹ́ pé wọ́n ti rí abẹ́rẹ́ tó ń pè ní vaccine. Èmi náà máa gbà á. Mo ti sọ mi ò ní pẹ́ gbà á. Lágbára Ọlọ́run nínú oṣù tó ń bọ̀, mo máa lọ gba vaccine yẹn. Ó ti jáde. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan là ń gbọ́, ṣùgbọ́n màá lọ gbà á. Àwa náà là ń gbàdúrà pé kí Ọlọ́run kó fún àwọn ọ̀jọ̀gbọ́n, àwọn dókítà wa, àwọn onímọ̀ ìjìnlẹ̀, kí Ọlọ́run kó fún wọn ní ọgbọ́n àti òye kí wọ́n lè ṣe vaccine yẹn. Ó dẹ̀ ti jáde báyìí. So wọn ò sọ pé dandan kẹ́nìbọ̀dì wá gbà á, ṣùgbọ́n ẹ jẹ́ ká lo ọgbọ́n Ọlọ́run. Yóò dára fún wa lórúkọ Jésù. Àmín. Ní àṣálẹ́ yìí, àkòrí ọ̀rọ̀ tí Ọlọ́run fi sí mi lọ́kàn láti bá a sọ ni pé ṣọ́ra fún ẹ̀mí ṣìṣe ní inú ọdún yìí. Hallelujah. Ṣọ́ra fún ẹ̀mí ṣìṣe ní inú ọdún yìí. Àwọn olóyìnbó ń pè ní the spirit of error. Ẹ̀mí yìí jẹ́ ẹ̀mí èṣù. Ó jẹ́ ẹ̀mí burúkú tí Sátánì àti àwọn ọmọ ogun rẹ̀ ń lò láti fi bá ènìyàn jà lásìkò yìí. Ẹ̀mí náà ti wà níta rẹpẹtẹ. Ẹ̀mí tí mo ń sọ yìí kò mọ ọ̀dọ́mọkùnrin, kò mọ ọ̀dọ́mọbìnrin o, kò mọ bàbá ilé, kò mọ ìyá ilé, kò mọ olówó, kò mọ tálíkà, kò mọ ọmọléèwé o. Ẹ̀mí ṣìṣe yìí, ẹ̀mí burúkú ni. Ẹ̀mí apanirun ni ẹ̀mí yìí. Ẹ̀mí yìí a máa mú kí ìrìn àjò ẹ̀ kó bàjẹ́. Ẹ̀mí ṣìṣe a máa dá ìrìn àjò ayé èèyàn rú. Ẹ̀mí ṣìṣe yìí a máa sọ ọlọ́gbọ́n di òmùgọ̀. Ẹ̀mí yìí a máa mú kí ènìyàn kábàámọ̀. Èèyàn ti ṣe tán pé ojú èèyàn wá dá, kí ni wọ́n á ṣe yìí? Èèyàn wá bẹ̀rẹ̀ sí ní kábàámọ̀. Ẹ̀mí ṣìṣe ni. Ẹ̀mí yìí a máa sọ lókìkí ènìyàn ẹni yìí sí oko ẹrú. Hallelujah. A máa bà ayé ènìyàn jẹ́ pátápátá. Ẹ̀mí burúkú ni ẹ̀mí yìí. Ẹ̀mí yìí a máa túni sí ìhòhò. Ẹ̀mí yìí, ẹ̀mí ṣìṣe, a máa bà ọjọ́ ọ̀la èèyàn jẹ́. Hallelujah. A máa rán lọ sí ibojì àìtọ́jọ́.
ẹ̀mí yìí a máa jẹ́ kí èèyàn kú tògótògó. Mo gbàdúrà fún ọ pé nínú ọdún yìí lórúkọ Jésù o ò ní ṣìṣe o lórúkọ Jésù. Ẹ̀mí yìí ẹ wo Mósè, ó ṣe làálàá pẹ̀lú àwọn Ísírẹ́lì nígbà tó wà ní oko ẹrú, ó kó wọn jáde, wọ́n lọ ní ìrìn àjò yẹn, ṣùgbọ́n ṣe láàánú pé láìpa ẹ̀mí ṣiṣẹ́ yìí Mósè kò dé ilẹ̀ lérí o. Ní tí ẹ̀mí máa ń ṣe nìyí. Ẹ̀mí burúkú yìí oní máa ń mú kí Yorùbá lè lé, á níyàwó tó dáa, á níyàwó tó kàwé tó lẹ́wà. Ẹ̀mí burúkú yìí ló máa ń mú kí baálé ilé kó fún ọmọ ọ̀dọ̀ lóyún. Hallelujah. Ẹ̀mí burúkú yìí á mú kí ìyàwó lé, ìyálé, ọkọ ẹ̀ ń tọ́jú ẹ̀, ọkọ ẹ̀ lówó lọ́wọ́. Ẹ̀mí burúkú yìí ló máa ń tì wọ́n láti máa bá driver ọkọ máa bá wọn sí àjọṣepọ̀. Bẹ́ẹ̀ ni ẹlòmíì gateman, ẹ̀mí ṣiṣẹ́ yìí náà ni. Ẹ̀mí yìí ló máa ń mú kí ọ̀dọ́mọkùnrin á máa tẹ̀lé ẹgbẹ́ màmá ẹ̀, á lóun ní sugar mommy. Sugar mommy kan ló ní. Ẹ̀mí ṣiṣẹ́ ló wọ inú ẹ̀. Ẹ̀mí atinisọ́nà, ẹ̀mí tí máa ń ba èèyàn jẹ́, ẹ̀mí apánirun ni ẹ̀mí yìí. Ẹ̀mí yìí ló máa ń mú àwọn pásítọ̀, àwọn olùṣọ́ àgùntàn míì, wọ́n máa bá ìyàwó níyàwó sùn nínú ìjọ. Wọ́n ti máa lọ sọ̀rọ̀ Ọlọ́run. Ẹ̀mí burúkú ni ẹ̀mí yìí. Ẹ̀mí ṣiṣẹ́ ni. Ẹ̀mí yìí àwọn òkùnkùn wọ́n máa fi ń báyàn jà. Ẹ̀rẹ́ lomi kì í parọ́, kì í mọtí, kì í jalè, olóòótọ́ èèyàn ni, ṣùgbọ́n wọ́n á dẹ̀ rán ẹ̀mí sí i. Akọ̀ṣe kan wẹ́rẹ́, ayé adé wa bàjẹ́ bẹ́ẹ̀. Nínú ọdún yìí lórúkọ Jésù, ẹ̀mí ṣiṣẹ́ kò ní wọnú ẹ o. Ẹ̀mí apánirun, ẹ̀mí abọ́ni sí òhò, ẹ̀mí adárin àjọ ayé ẹnirú yìí kò ní wọnú ẹ lórúkọ Jésù. Mo fẹ́ ká wo ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ wo Genesis orí 3, ìtàn àwọn baba ńlá wa Ádámù àti Éfà. Nígbà tí Ọlọ́run dá wọn, ó fọ́n sí inú ọgbà yẹn kó máa gbádùn gbogbo tí wọ́n nílò. Ewébẹ̀ ni o, gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ fún wọn. Kódà pápá gan Ọlọ́run máa ń bẹ̀ wọ́n wò ní ìrọ̀lẹ́. Ọlọ́run lọ bá wọn ṣeré, wọ́n jókòó, wọ́n ń gbádùn Ọlọ́run, wọ́n ń rí Ọlọ́run lójúkorojú. Gbogbo tán nílò, omi ni o, jíjẹ ni o, mímu ni o, afẹ́fẹ́, gbogbo ìtura wà ní ọgbà yẹn. Ṣùgbọ́n ẹ̀mí ṣeṣe yìí ó bẹ̀ Éfà wò, ó dẹ̀ ṣìṣe, ó dẹ̀ wá mú èso yẹn náà, ó tún fi fún ọkọ ẹ̀ náà. Ẹ máa gbọ́ ẹsẹ̀ 6 nìkan ní máa kà. Tẹ́ bá ráyè mo fẹ́ ká ka gbogbo ẹsẹ̀ orí 4 yẹn, kéèyàn kàdá láti ẹ̀kíní títí ẹsẹ̀ tó gbẹ̀yìn. Ó nígbà tí obìnrin náà sì di pé igi náà dára ní jíjẹ àti pé ó sì dára fún ojú, ó jẹ, ó tún fún ọkọ rẹ̀ jẹ. Nípa ẹ̀mí yìí ni ègún ti bọ́ sórí ìran ènìyàn. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n a dúpẹ́ fún Jésù tó wá láti rà wá padà. Ẹ̀mí ṣeṣe, Ọlọ́run ti sọ fún pé ẹ má ṣe báyìí o, ó ti kì wọ́n nílọ̀. Ṣùgbọ́n ẹ̀mí burúkú yìí a fi dán wò, ó tán, wọ́n lè ṣì ìrìn àjò yẹn. Ìrìn àjò yẹn dẹ̀ wá dàrú. Ọlọ́run wá bínú, Ọlọ́run lé wọn kúrò ní ọgbà yẹn. Ẹ̀mí ṣeṣe yìí á mú kí ẹlòmíì inú ayọ̀ báyìí ló wà. Ẹ̀mí yìí á dẹ̀ lé ẹlòmíì kúrò nínú ayọ̀. Ẹ rí olówó, ọlọ́lá èèyàn, olókìkí èèyàn, á wá dẹni yẹpẹrẹ, á dẹni ẹ̀tẹ́. Ẹ̀mí ṣiṣẹ́ yìí ni. Ẹ̀mí ṣiṣẹ́ ló máa ń mú kí bàbá ilé kó fún ọmọ ẹ̀ lóyún. Ẹ̀mí burúkú yìí ni. Ẹ̀mí ti gbòde kan. Ẹ̀mí ló máa ń mú kí ọmọ iléèwé, ẹlòmíà wà ní iléèwé ẹ̀kọ́ gíga yunifásitì, ọdún 3 ló yẹ kó lò, ó ti lọ ọdún kìíní, ìkejì, ìkẹta, ó lè jẹ́ ọdún kẹta yẹn lára lọ́jọ́ yẹn ẹgbẹ́ kan wọ́n wá lé kúrò níléèwé àbí kọ́kọ́ tẹ̀lé wọn lọ jalè, ó tán. Ó lè má ṣe rẹ́ẹ̀rí, ṣùgbọ́n ẹ̀mí yẹn ló bà lé adẹ́pà ìrìn àjò ayé ẹ̀ sí ọgbà ẹ̀wọ̀n tàbí sí ibojì. Hallelujah. Ọlọ́run sọ wípé Jòhánù orí 9 ó ní olè kì í wá bí kò sí láti jalè àti láti pa àti láti parun. Olè ní ẹ̀mí ṣiṣẹ́. Ẹ̀mí ṣiṣẹ́ yìí olè ní, ó máa ń wá láti jalè ní o, láti pa àti láti parun. Ṣùgbọ́n Ọlọ́run fún wa kó lè fún wa ní ìyè àti láti ká lè ní lọ́pọ̀lọpọ̀. Hallelujah.
mo jẹ́ ká wo àwọn bíi mẹ́rin tí ẹ̀mí yìí bájà nínú ọ̀rọ̀ Ọlọ́run wọ́n sì parí ìrìn àjò ayé wọn gbogbo wọn pátá ló parí ìrìn àjò wọn ní sínú ìparun sínú wàhálà sínú ìpayín keke. Ẹnì kíní ẹ wo Sọ́ọ̀lù, ìtàn yìí wà ní Sọ́ọ̀lù orí kìíní ẹsẹ̀ kẹtàlá, Sọ́ọ̀lù orí kìíní, Sọ́ọ̀lù kìíní orí kẹtàlá ẹsẹ̀ kọkànlá títí dé ìkẹyìnlá. Sọ́ọ̀lù Ọlọ́run ló fi àmòróró yàn o, Ọlọ́run ti yàn ní ọba, Ọlọ́run yàn gẹ́gẹ́ bí ọba ni, ṣùgbọ́n ó ṣe àṣe kékeré kan. Nítorí ṣẹlẹ̀ ni pé a fa ìjọba yẹn ya, ó sì kú ikú àìtọ́jọ́. Hallelujah. Ó ti ẹsẹ̀ gbé nì. Ìjọba yẹn bàjẹ́, a sì fi ikú àìtọ́jọ́, ó fi ikú àìtọ́jọ́ fi parí ayé ẹ̀. Lórúkọ Jésù nínú ọdún yìí, ohun tó máa ṣe tí ayé ẹ̀ máa bàjẹ́, ohun tó máa ṣe tí ìrìn àjò ayé máa dàrú, ohun tó máa ṣe tó máa kábàámọ̀, ohun tó máa ṣe tí wàá di ẹni yẹ̀yẹ́, tí wàá di ẹni àbùkù. Lórúkọ Jésù ò ní ṣe. Ibi tó ti ń gbọ́ mi ò bá ṣàmì tó dára. Mo tún gbàdúrà lẹ́ẹ̀kan sí pé n tó máa dáwọ́lé, ohun tó máa ṣe tí ayé ẹ̀ máa bàjẹ́, tàbí tí ayé máa bàjẹ́, tàbí tí ayé ọmọ máa bàjẹ́, tàbí tí ìrìnàjò ayé yín máa bàjẹ́. Lórúkọ Jésù ẹ ò ní ṣe. Ìgbà míì tí ẹ̀mí ṣiṣẹ́ bá bà ilé èèyàn, tí ẹ bá ṣe àṣe, tó bá jẹ́ pé baálé ilé ló ṣe àṣe yìí, ẹ̀yin èèyàn mi, ìyá ilé, ìyàwó àti àwọn ọmọ wọn máa fara gbá nínú ẹ o, wọn á fara kó, wọn á fara rọ wàhálà yẹn. Tó bá sì jẹ́ pé ìyàwó àbí ìyá ilé ló ṣe, ó ṣe ṣe kí baálé ilé yẹn àti àwọn ọmọ kí wọ́n fara kó nínú wàhálà yẹn, kán fara rọ nínú wàhálà yẹn. Torí náà nínú ọdún yìí, ẹ̀mí burúkú, ẹ̀mí apanirun yìí, o gbọ́dọ̀ ṣọ́ra fún gidigidi gan, o gbọ́dọ̀ gbógun ti gidigidi gan. Lórúkọ Jésù lẹ́ẹ̀kan sí mo gbàdúrà fún ọ, ọdún tó fi ayọ̀ bẹ̀rẹ̀ yìí, àṣìṣe tó máa ṣe tí wàá fi tó bá fi ẹkún tàbí òṣè tàbí wàhálà tàbí ìdààmú parí ọdún yìí, lórúkọ Jésù ò ní ṣe, lórúkọ ò ní ṣe o. Ẹ wo Ísọ̀, àkọ́bí ni, ológo ni àkọ́bí, Ísọ̀ àti Jákọ́bù. Ẹ̀mí ṣiṣẹ́ ló bàlẹ̀, ó ta ogún ìbí ẹ̀ nítorí oúnjẹ. Ó dé láti oko lọ́jọ́ kan ni, ebi ń pa, ṣùgbọ́n àbúrò ẹ̀ ń ṣe oúnjẹ lọ́wọ́, ó ń ṣe àṣàrò lọ́wọ́. Ó ní ó lè bí ń pa fún oúnjẹ, àbúrò ẹ̀ ní ó dá ta ogún ìbí ẹ̀ fún mi, kò ró lẹ́ẹ̀mejì. Ó ní kí lógún ìbí jẹ́, gbà bá gbé lọ nítorí oúnjẹ. Ọ̀pọ̀lọpọ̀ wa náà ló ti ta ogún ìbí ẹ̀ nítorí oúnjẹ. Ọ̀pọ̀lọpọ̀ ló ti bà ayé rẹ̀ jẹ́ nítorí ìrìnkúrìn. Ẹlòmíràn ní mi ìdè wa mọ́ o, mo ti ṣe tán, kí ni mo wá ṣe yìí? Ẹ̀mí yìí máa ń jẹ́ kí o kábàámọ̀ ni. Kò sẹ́ni tó rí ẹbọ àbámọ̀ ṣe o, a kì í rí ẹbọ àbámọ̀ ṣe. Nítorí náà nínú ọdún yìí, mo bẹ̀ ọmọ Ọlọ́run, mo bẹ̀ ọ́ bàbá tó ń gbọ́ mi yẹn, mo bẹ̀ ọ́ màmá tó ń wò mí yẹn, ọ̀gá tó ń wò mí yẹn, arábìnrin tó wò mí yẹn, nínú ọdún yìí ó máa gbọ́dọ̀ ṣiṣẹ́, ó máa gbọ́dọ̀ dára fún ẹni tó bá ń ka àwọn olóríire, àwọn aláṣeyọrí, àwọn tí Ọlọ́run dá sí ọ̀rọ̀ ní ọdún yìí, ó máa yẹ kó wà lára wọn. Torí náà nínú ọdún yìí, jọ̀wọ́ mo bẹ̀ ọ́ ni, ohun tí ẹ̀mí Ọlọ́run fi sí mi lọ́kàn ni mo ń sọ fún ẹ yìí, bí ẹ̀mí Ọlọ́run ṣe ń fi bó ṣe ń darí mi náà mo ṣe ń sọ fún ẹ yìí, pé kó ṣọ́ra nínú ọdún yìí fún ẹ̀mí ṣiṣẹ́. Ísọ̀ ó ta ogún ìbí ẹ̀, kò ríra mọ́ o. Àbámọ̀ gbẹ̀yìn ọ̀rọ̀ náà. Ẹ wo Sámsónì, à ń pè ní Samson, ọkùnrin alágbára ni, olókìkí èèyàn ló yẹ kó jẹ́, abí tògótògó ni, ọlọ́lá ló yẹ kó jẹ́, alágbára ni, ṣùgbọ́n ẹ̀mí ṣiṣẹ́ balẹ̀ láti ọ̀dọ̀ obìnrin sọ di rádaràda. Ó wá parí ìrìn àjò ayé ẹ̀ sí inú gbọ̀ngàn òrìṣà, wọ́n yọ ojú ẹ̀, ilé òrìṣà ló parí ẹ̀ sí, nípa láti ọwọ́ ẹ̀mí ṣiṣẹ́. Ó parí ìrìn àjò ayé ẹ̀ sí ilé òrìṣà, wọ́n yọ ojú ẹ̀,
ó dẹ̀ kú síbẹ̀ ó kú togotogo sí ilé òrìṣà. Mo gbàdúrà fún ọ ní pé nínú ọdún yìí lórúkọ Jésù ohun tó máa ṣe tí ògo ẹ fi máa wọ mí, ohun tó máa ṣe tí ògo ẹ máa fi kú, ohun tó máa ṣe tàbí tí wọn náà máa ṣe tí ìràwọ̀ fi ní tàn mọ́, lórúkọ Jésù kò ní ṣe ṣe fún wa. Ẹ wo Ábúráhámù bàbá wa lórí ọ̀rọ̀ Ishmael àti Isaac, wọn ò dúró de Isaac ní ẹ̀mí ṣeṣe ló gbà ní bàbá yẹn láti ọ̀dọ̀ obìnrin wá, láti ọ̀dọ̀ ìyàwó ẹ̀ pé wo ó ní pé àwa ò tí ì bímọ, wọn ò lè ṣe wo ó ṣe wọ́n dọ́gbọ́n sí wọ́n ṣìṣe. Àṣìṣe yẹn gan-an òun ló dá wàhálà sílẹ̀ tí gbogbo ayé lónìí o. Ẹ wo ọ̀rọ̀ Israeli àti Palestinian, ọmọ bàbá kan náà mà ní wọ́n. Àtúntò tá à ń gbọ́n pa terrorist, tá à ń gbọ́n pa àwọn tó ń agbanipa oríṣiríṣi nǹkan. Àwọn ọmọ kìrìsìtẹ́nì mùsùlùmí bí tí wàhálà yẹn ti bẹ̀rẹ̀ nìyẹn o. Ẹ wo ọ̀rọ̀ tá à mọ́wọ́ tá à mẹsẹ̀ tó wá ń já ìròyìn tí ọmọdé àti àgbà lórí bí tá a bá wọ ọkọ̀ bàálù sí yìí tẹrutẹru ní, tá a bá lọ sáwọn olùkọ́ sí tẹrutẹru ní. Àwọn kan ló ń gbé ìdà kiri, wọ́n ń gbé AK-47 kiri. Ibo ni kí ni ìbẹ̀rẹ̀ gangan? Ẹ̀mí ṣiṣẹ́ láti ọ̀dọ̀ Abrahamu ni. Hallelujah. Ẹ wá bí mo ṣe sọ tẹ́lẹ̀ pé tó bá jẹ́ pé baálé ilé ló ṣe àṣìṣe, ìyá ilé àti àwọn ọmọ àti ẹbí wọ́n máa jẹ nínú ìyà yẹn. Àwọn tí ò mọ́wọ́ ẹ̀ gan wọ́n á jẹ nínú ìyà yẹn, wọ́n fara kó nínú wàhálà yẹn. Hallelujah. Ẹ wọ̀ wá náà lónìí báyìí, ọ̀rọ̀ tá a mọ́ tá a mẹsẹ̀, àmọ́ nígbà tó ṣẹlẹ̀, ẹ wá wo bá a ṣe ń dààmú kiri. Àwa ń gbẹnu hílà hílo, ṣùgbọ́n a dúpẹ́ fún ẹ̀jẹ̀ Jésù tó rà wá padà. Àwa ní ìrètí, torí Ọlọ́run sọ fún wa pé búburú kan kì yóò ṣubú lù wá, bẹ́ẹ̀ ni àrùn karùn kan kì yóò súnmọ́ ilé wa. Ẹ̀mí ṣe ni o. Mo fẹ́ kó ṣọ́ra ní ọdún yìí. Hallelujah. Ẹ wò ẹ̀mí yìí, ẹ̀mí ajanilólè ni mo yẹ sọ. Jòhánù orí 10 ẹsẹ̀ 9 yẹn tó sọ fẹ́lẹ̀ kan sí. Ó ní olè kì í wá bí kò ṣe láti jalè àti láti pa àti láti parun. Ẹ̀mí burúkú yìí, ẹ̀mí ajanilólè ni. Ó máa ń wá láti pa ni, láti parun. Lórúkọ Jésù, ẹ̀mí ṣiṣẹ́ kò ní bàlẹ́ ní ọdún yìí. Ẹ̀mí ló máa ń mú kí ẹ̀rẹ́ lọ́kọ àti àwo wọ́n kàn ní ọ̀rọ̀ kékeré ní o tí ò tó nǹkan rárá. Ìyàwó àdẹ̀ wọ kí lọ́wọ́ lè dáná lọ, àdẹ̀ gbé ọbẹ̀, àdẹ̀ gún ọkọ ẹ̀ pa. Àwọn ti pé àwọn ti wá ní mi ò dẹ̀ mọ́mọ́ o. Kí ni mo ṣe yìí o? Mi ò dẹ̀ mọ́mọ́ o. Ẹ̀mí ṣiṣẹ́ ló wọnú ẹ̀. Ọkọ mi á fọ́yàwó ẹ̀ nígò lórí. Ẹ̀mí ṣiṣẹ́ ni. Sínú ọdún yìí mo bẹ̀ ọmọ Ọlọ́run, o gbọ́dọ̀ ṣọ́ra gidigidi gan. Ẹ̀mí yìí kì í fẹ́ kí èèyàn ṣe rere rárá. Wọ́n máa tẹ̀ fi máa fi ń bá ènìyàn jà. Ẹ̀mí yìí kì í jẹ́ kí èèyàn wọ ilẹ̀ lérí èèyàn. Mo sọ nípa Mósè. Oníwà tútù, onírẹ̀lẹ̀ ni Mósè, ṣùgbọ́n nípa ẹ̀mí ṣiṣẹ́ yìí kò máa dé ilẹ̀ lérí. Hallelujah. Tó. Báwo la ṣe wá lè já àjàyè lọ́wọ́ ẹ̀mí yìí? Báwo la ṣe lè bọ́ lọ́wọ́ ẹ̀mí ṣiṣẹ́ tí mo ń sọ nípa yìí? Èkíní ni pé kó o gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà yẹn, kí o sì gba ẹ̀mí mímọ́ láàyè láti máa darí ayé ẹ. Tí ẹ̀mí mímọ́ ti ń darí ayé ẹ gẹ́gẹ́ bí Ọlọ́run ní ìwé orin Dáfídì orí 17 ẹsẹ̀ 6, ó ní tòótọ́ ire àti àánú ni yóò máa tọ̀ mí lẹ́yìn ilé ọjọ́ ayé mi gbogbo. Tó o bá ti gba Jésù ní Olúwa àti olùgbàlà rẹ, tó o ti fi ayé ẹ fún Ọlọ́run pátápátá, tó o ti gbé ayé ẹ lé lọ́wọ́, ire àti àánú Ọlọ́run á bẹ̀rẹ̀ sí darí ayé ẹ. O wà ní ṣìṣe rárá torí pé ẹ̀mí máa darí ẹ. Tó bá kù díẹ̀ kó ṣe, ẹ̀mí á sọ pé irọ́ má ṣe. Tó bá kù díẹ̀ kó sọ̀rọ̀ níbi tí o ti yẹ kó sọ̀rọ̀, ẹ̀mí á sọ dákẹ́ má sọ̀rọ̀ níbi tó wà yìí. Tó bá kù díẹ̀ kó gbé ìgbésẹ̀ tó lè mú ìbànújẹ́, tó lè mú àbámọ̀ lọ́wọ́, ẹ̀mí á darí ẹ. Á ta ẹ lọ́gbọ́ pé dákẹ́ dúró, ìrìnàjò yẹn má lọ. Ẹ̀mí náà máa darí ẹ. Ayé tí Jésù bá ń gbé ayé ayọ̀ ni.
ayé tí Jésù bá ń gbé kì í ṣìṣe kì í ṣìsọ kì í ṣìrìn torí pé abẹ sí ń darí láti ọ̀dọ̀ ẹ̀mí mọ́ wá ìwọ gangan òde wa máa darí ara ẹ mọ́ bó ṣe jókòó yìí àwọn kan mi wà tí màá fẹ́ sọ nígbà míì ẹ̀mí Ọlọ́run ní kí n dákẹ́ àdúrà dákẹ́ mo lè dé àwùjọ míì kí n fẹ́ ṣe kan míì ẹ̀mí á níbi tó wà yìí má pè ń bí ó yá kúrò pàdé kúrò bẹ́ẹ̀ mi kò ní yé mi náà mo wá lè kúrò ń bẹ̀ tán bóyá ìyàwó mi wà lọ pẹ̀lú mi àbáyọ ní àìdẹ kúrò bá ní ó yá ẹ̀mí ẹ̀ ní kí n kúrò níbẹ̀ yẹn hallelujah ọ̀nà kejì ní nípa rírìn nínú ìbẹ̀rù Ọlọ́run Bíbélì ní ìbẹ̀rù Ọlọ́run ní kíni ó ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n lóòótọ́ o ti gba Jésù ní Olúwa àti olùgbàlà rẹ ṣùgbọ́n ọmọ Ọlọ́run kì í tún rìn nínú kó máa tún ṣe ṣá kó máa tún dọ́gbọ́n sí i rìn nínú ìbẹ̀rù Ọlọ́run nínú ọdún yìí tó bá ti rìn nínú ìbẹ̀rù Ọlọ́run Ọlọ́run wà pẹ̀lú ẹ jẹ́ ká wo orin Dáfídì orí 25 ẹsẹ̀ 12 ó ní ọkùnrin wo ni ó bẹ̀rù Olúwa òun ni yóò máa kọ́ ní ọ̀nà tí yóò yàn tó gbọ́ bẹ́ẹ̀ tó bá ti bẹ̀rù Olúwa a máa kọ́ ẹ ní ọ̀nà tó máa yàn hallelujah ẹsẹ̀ 14 ó ní àṣírí Olúwa wà pẹ̀lú àwọn tí ó bẹ̀rù rẹ̀ yóò sì fún wọn májẹ̀mú rẹ̀ Olúwa máa tú àṣírí fún ẹ pé ibi tó wà yìí ibi tó lè bá máa ṣẹlẹ̀ ńbẹ̀ báyìí ló máa ṣẹlẹ̀ ńbẹ̀ tó fi ní ṣìṣe tó fi ní ṣìsọ tó fi ní ṣìrìn tó fi ní ṣìwàwù ẹ̀mí ṣiṣẹ́ yìí a máa lé olóore jìnnà síyàn àwọn tó yẹ kó ràn ẹ́ lọ́wọ́ wàá ti ṣìwàwù sí wọn mo ń bá àwọn kan sọ̀rọ̀ láyé nígbà kan sẹ́yìn àwọn onímọ̀ akọ́wà pé ẹ pẹ̀lẹ́ sà kí ni kìlàbọ̀ ní kò mọ ọjọ́ orí kọ́ ni ẹni tí mo jù lọ gan tí n bá rí wọn yes sir ẹ pẹ̀lẹ́ sà mọ́mí wa ẹ lè mà nítorí pé mi ò mọ ẹni tí Ọlọ́run rán sí mi gẹ́gẹ́ bí olóore torí náà àtọmọdé àtàgbà wọ́n máa ń fi ọ̀wọ̀ fún wọn ni wọ́n máa ń bọ̀ fún wọn ni ẹnìkan tí wọ́n bá mi rí pé dáì ẹ máa ń yẹsà àgbàdìjà ẹ máa máa ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn wọ́n lè máa ń fún kò ná mi ní ohunkóhun láti bọ̀ fún àwọn èèyàn àtọmọdé àtàgbà Kristi lèmi ń tẹ̀lé kò ná mi ní ohunkóhun láti bọ̀ fún wọn kò ná mi ní ohunkóhun gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run èmi a máa bọ̀ fún ọmọ tó túmọ̀ bí nínú wá bọ̀ fún wọn hallelujah torí pé àṣírí wa pẹ̀lú àwọn tó bẹ̀rù rẹ̀ yóò fi wọn májẹ̀mú rẹ̀ hallelujah ọ̀nà kẹta ni pé ó gbọ́dọ̀ jẹ́ tó ka Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì inú wọ́dúróòbù níbẹ̀lì wọ́n ń gbé àárọ̀ Sunday tó máa lọ sí ṣọ́ọ̀ṣì wọn wẹ́ ọmọ yẹn ọmọdé yìí báìbù mi dà bọ́lá gbé ìwé orin mi sí kìrìsìtẹ́nì ò ní àyè láti ka ọ̀rọ̀ Ọlọ́run nínú ọdún yìí tá a wà yìí bóyá January 1 lọ́pọ̀lọpọ̀ ti ka Bíbélì ẹ̀ báwo ló ṣe mọ ọkàn ọ̀tún Ọlọ́run fún ayé ẹ báwo ló ṣe mọ Ọlọ́run báwo ló ṣe mọ ti ìrìn àjò ẹ ó gbọ́dọ̀ bá ka Ọlọ́run nínú ọdún yìí láti bọ́ lọ́wọ́ ẹ̀mí ṣiṣẹ́ yìí láti já àjàyè láti já àjàbọ́ ó gbọ́dọ̀ jẹ́ ní tó fẹ́ràn láti máa ka ọ̀rọ̀ Ọlọ́run a máa ṣe atọ́nà a máa ṣe olùdarí ayé tó bá fi ara rẹ̀ sílẹ̀ fún ìtọ́ni mo fẹ́ tó bá ráyè fẹ́ kó lọ wo orin Dáfídì orí 19 láti ẹsẹ̀ 7 títí dé 11 orin Dáfídì orí 19 ẹsẹ̀ 7 títí dé 11 ó sọ tí Ọlọ́run ṣe ń bẹ̀ ìmọ́lẹ̀ ni Ọlọ́run tó bá ti mọ̀ Ọlọ́run ṣe ń rìn a máa tàn mọ́lẹ̀ sí ipa ọ̀nà ẹ̀ ò ní ṣìrìn ọ̀pọ̀lọpọ̀ gan ní ká Ọlọ́run alámọ̀ ń gbàdúrà ní mò ń gbàdúrà ní ó gbàwẹ̀ ó gbàdúrà ìfẹ́bi parí ló wà ọ̀pọ̀lọpọ̀ kìrìsẹ́nì wọn láwọn ń gbàwẹ̀ wọn láwọn ń gbàdúrà wọn ò ní ka Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run gan ló bí àdúrà ọ̀rọ̀ Ọlọ́run òun ló bí àdúrà nígbà tó bá ti ka Ọlọ́run tán tó ti gbé wò fínífíní Ọlọ́run tó mọ̀ tó pamọ́ sínú àwọn ọkọ̀ ayẹ tó ti iná ìmọ́lẹ̀ tó ti tàn wàá bẹ̀rẹ̀ sí fi gbàdúrà Olúwa báyìí ni ọ̀rẹ́ sọ Olúwa báyìí ni ọ̀rẹ́ sọ Olúwa báyìí ni ọ̀rẹ́ sọ báyìí ni ọ̀rẹ́ sọ ìmọ́lẹ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run hallelujah nínú ọdún yìí mo bẹ̀ ọ́ ó kéré jù orí Bíbélì 2 ìkan láàárọ̀ ìkan lọ́wọ́rọ̀ lẹ́bi kan lálẹ́ kó tó sùn kó kà á
wo ẹni tí wàá mọ Ọlọ́run wọ́n kàn máa gbà síbí gbà sọ́nà àwọn wòlíì máa gbà síbí wọ́n á sọ pé àwọn ti rí kinní kan o ìwọ náà máa sáré wọ́n ní wọ́n rí kú sí mi ni o wọ́n ní wọ́n rí mi nínú kànga ni o wọ́n náà rí mi nínú òjò ńrọ̀ ni o torí pé ìwọ gan ò mọ̀rọ̀ Ọlọ́run o mọ ètò Ọlọ́run fún ayé o mọ kan Ọlọ́run fún ayé ẹ torí pé o kì í gbé Ọlọ́run o yìí kà á ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọlọ́run wọ́n á ní wọ́n fẹ́ bẹ̀rù ìránṣẹ́ Ọlọ́run tá a bá wọn gbàdúrà ìránṣẹ́ Ọlọ́run yẹn lágbàwẹ̀ fún wọn ìránṣẹ́ Ọlọ́run yẹn lábàwọn káàbù torí ẹ̀ ṣe ń wá prayer contractor káàkiri nínú ọdún yìí ìwọ náà jókòó kó bá Ọlọ́run sọ̀rọ̀ kó wo ohun tí Ọlọ́run ní ètò tí Ọlọ́run ní fún ayé ẹ ọdún yìí kì í ṣe ọdún tó ń wá wòlíì kiri ẹ má jì mí gbọ́ mi ò ní wòlíì ò dá o mi ò bú wòlíì kankan rárá ṣùgbọ́n ìwọ gangan fúnra rẹ tí wòlíì ò bá gbàdúrà tí ò bá gbààwẹ̀ tí ò ka Ọlọ́run kí ló fẹ́ rí ìwọ náà àwọn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ló ń gbàdúrà tó ń ti àwẹ̀ lọ́wọ́ sí yìí àwọn náà wà nù òní ní ọjọ́ 11 nínú àwẹ̀ tàdúrà náà sì ìwọ náà ìtàn ṣe nílé ìjọsìn àwọn míì sọ 30 ọjọ́ ìwọ náà ò ṣe bá wọn ṣe èyí tó jẹjẹjẹjẹjẹ ní 2020 yẹn ìwọ náà ò fi ara ẹ sínú àwẹ̀ náà ọdún yìí ìṣọ́ òru wákàtí kan àbọ̀ ó ti tó ìwọ náà ṣèṣọ́ òru ọdún yìí láàrin ọ̀sẹ̀ ó kéré pọ̀ ọjọ́ kan kó o ṣe kan kí wọn náà kó kàrọ̀ Ọlọ́run kó wò ó báwo báyẹn ṣe máa wá dára hallelujah ọdún yìí kó o mọ Ọlọ́run fúnra rẹ ni èyí tó sáré káàkiri orí òkè tó orí òkè Olúwa bá mi ṣe orí òkè mo b'Olúwa dúró orí òkè Olúwa ń gbọ́ tèmi orí òkè Olúwa ṣàánú fún mi orí òkè Olúwa dá mi lọ àmọ́ wá sáré kiri wọ́n tún ní o tún lọ gbépo wá wọ́n ní o lọ ra aṣọ funfun wá wọ́n tún ní o kó lọ ṣe bẹ̀ wá ni wọ́n tún ní kó lọ kó wá ni ojú òkì tiwọ náà ni kí wọn náà tiẹ̀ jókòó ìwọ náà rí káàkiri ṣá ìṣòro wo ló ní ìwọ náà gbé tọ̀ Jésù lọ gbé ọ̀rọ̀ ayé ẹ tọ̀ Ọlọ́run lọ ó tó gẹ́ ìwọ náà máa rìn nínú ìmọ́lẹ̀ Bíbélì ló ń gbé kiri ẹni ló fi ń jẹ́ ọmọ Ọlọ́run ló fi ń jẹ́ Kristẹni ó mọ Ọlọ́run ò gbé nínú ẹ ṣùgbọ́n mo bẹ̀ ọ́ nínú ọdún yìí láti bọ́ lọ́wọ́ àjàgà ẹ̀mí ṣiṣẹ́ yìí o gbọ́dọ̀ mọ ọ̀rọ̀ Ọlọ́run máa kà á bó bá ṣe ń kà á máa múlò Joshua orí 3:8 ó ní ìwé òfin yìí kò gbọ́dọ̀ kúrò ní ẹnu rẹ wàá máa ṣe kíni wàá máa ṣe àṣàrò nínú ẹ̀ lọ́sàn-án àti lóru nígbà náà ni ọ̀nà rẹ yóò dára ó sì wàá ṣe àṣeyọrí ìmọ́lẹ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run atọ́ ni ọ̀rọ̀ Ọlọ́run ní ọdún yìí mo bẹ̀ ọ́ máa ṣàṣàrò nínú ẹ̀ máa wò ó mo fẹ́ràn tí bá ti ń gbàdúrà bẹ́ẹ̀ yẹn gbogbo ìkórè máa ń wọ ọ̀rọ̀ Ọlọ́run in fact mi ì fẹ́ jáde nílẹ̀ ìdìbò bá kà ọ̀rọ̀ Ọlọ́run máa kà á Olúwa kí ló ń sọ ní ibi yìí ẹ̀mí mọ́ kí lélẹ́yìn kí ni ìtumọ̀ eléyìí tó ń darí mi yẹn kí ló ń sọ nípa àgbéyàwó mi kí ló ń sọ nípa àgọ́ ara mi kí ló ń sọ nípa ilé mi nípa ọmọ mi nípa ìrìn àjò mi máa wọ ọ̀rọ̀ Ọlọ́run máa yẹ̀ wò tí n bá kà ní òyìnbó oríṣiríṣi version ló ti wà King James version wà NIV wà kò sí pé ẹni ò mọ̀ kà ní kò wò ó ní àwíjàre kankan bó o mọ̀ lóyìnbó kà ní Yorùbá yóò dára fún ẹ lórúkọ Jésù ọdún yìí mọ̀ pé ọdún tuntun ni ó sì ti kọ àwọn nǹkan tó fẹ́ kí Ọlọ́run ṣe fún ẹ nínú ẹ̀ fi kún pé Olúwa ràn mí lọ́wọ́ fún mi ní oore láti máa ka ọ̀rọ̀ rẹ yóò dára fún ẹ lórúkọ Jésù ohun tó tún gbọ́dọ̀ ní pé o gbọ́dọ̀ ní ẹ̀mí yàtọ̀ o gbọ́dọ̀ gba ìmọ̀ ẹ̀mí yàtọ̀ òyìnbó pè ní discerning spirit ọmọ Ọlọ́run tí o bá tí ní ẹ̀mí yẹn ó léwu díẹ̀ o gbọ́dọ̀ mọ ẹ̀mí yàtọ̀ níwọ̀n bá mo ṣe bá ìrìn àjò mi ayé mi dé yìí tí wòlíì kan bá dúró síwájú mi tó bá ti bẹ̀rẹ̀ sí ní jíṣẹ́ mo lè má sọ̀rọ̀ mo lè ẹ ṣé sà ẹ ṣé mo dúpẹ́ sà tó wáyé pẹ́rọ ló ń pa èmi kì í já àwọn níyàn mo lè kúrò bẹ̀rẹ̀ kí n sọ fún ìyàwó ta pé wo wòlíì tó ń sọ̀rọ̀ yẹn ẹran ló ń lò kì í ṣẹ̀mí Ọlọ́run wòlíì kan ti ṣẹ́ fún mi rí ó ti pẹ́ báyìí ló ń rí o báyìí ló ń rí o mo ṣe gbàdúrà àti àwẹ̀ ọlọ́jọ́ 16 tán ni 14 days mo ṣe gbà tán tó bá tún pè mí dáadé wa kí n ṣọ́ra ní ọdún yìí o mi nígbàgbé August ni ọdún díẹ̀ sẹ́yìn ni kí n ṣọ́ra o òun rí ikú tí n bá máa lo August yẹn já kí n gbàwẹ̀ gan o kí n ṣe o ẹ ṣe sà mo dẹ̀ wá mọ́tò ni
mo rò pé mo ṣe parí àwẹ̀ 14 days ni tí Ọlọ́run bá kí wá ní mo á ṣe tí Ọlọ́run á fẹ́ lù mí pa láàrin 14 days kí ni mo tún ṣe kí n tún lọ gba àwọn àwẹ̀ kan mi ò gbà torí pé lẹ́sẹ̀kẹsẹ̀ mi ẹ̀ sọ pé ẹran ara ló fi ń jíṣẹ́ so wọ́n náà ní ọdún yìí ó gbọ́dọ̀ ní ẹ̀bùn ẹ̀mí ìmọ̀ ẹ̀mí yàtọ̀ tí wọ́n lè bá ń parọ́ fún ẹ tó bá ń tàn ẹ́ ẹ̀mí Ọlọ́run tó ń gbénú ẹ ó gbọ́dọ̀ wá sọ fún ẹ pé ní tí arákùnrin yẹn sọ irọ́ ló ń pa tí n bá lọ kíyàn nílé bá lọ kí tọkọ tìyàwó tí mo bá débẹ̀ tó bá ti ń sọ̀rọ̀ kò ní gbà mí ní ìṣẹ́jú 5 tí n bá lọ wákàtí kan bẹ̀ a máa mọ̀ pé ẹni yìí ó lẹ́mìí kan nínú ẹni yìí ó ní ẹ̀mí kan bẹ́ẹ̀ ni ẹ̀bùn tí Ọlọ́run fún mi ní ìmọ̀ ẹ̀mí yàtọ̀ discerning spirit tó bá wo ìwé Kọ́ríńtì kìíní orí 12 ẹsẹ̀ 9 ó ní àti fún ẹlòmíràn iṣẹ́ ìyanu àti fún ẹlòmíràn ìsọtẹ́lẹ̀ àti fún ẹlòmíràn ìmọ̀ ẹ̀mí yàtọ̀ o gbọ́dọ̀ ní discerning spirit kó o mọ̀ pé ẹ̀mí tó ń bá mi sọ̀rọ̀ yìí tó ní kí n gbégò kí n làmọ́yà mi lórí yìí ṣẹ́mi Ọlọ́run ni ẹ̀mí tó ń bá mi sọ̀rọ̀ yìí tó ní kí n gún ọmọ ọ̀dọ̀ mi lọ́bẹ̀ yìí ṣẹ́mi Ọlọ́run ni ẹ̀mí ìṣúná wo ẹ̀mí ìṣúná máa bá sọ̀rọ̀ ibùkún àwọn aránṣẹ́ Ọlọ́run ẹ̀mí ìṣúná máa bá sọ̀rọ̀ nígbà míì bẹ́ẹ̀ ni tí wàá kàn jókòó ẹ̀mí ẹ̀dá bá pé báyìí tó bá ti kíákíá kó pé irọ́ orúkọ Jésù mo bá wí jáde ìwé ẹ̀mí yìí kó sọ̀rọ̀ jáde kó tó máa tó ṣẹlẹ̀ wàá máa fi lọ síbi tí ẹ̀mí ìṣe bá ń sọ kò sẹ́ni tí ẹ̀mí ìṣe kì í bá sọ̀rọ̀ kò sí bíṣọ̀bù náà o kò sí wòlíì náà o kò sí ẹni tí ẹ̀mí ìṣe kì í fẹ́ tọ̀ wá ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run a máa fi ń bá wọn wípé àti kọ̀wé rẹ̀ pé ẹ wo Jésù Kristi nínú Matthew orí 4 ó gba àwẹ̀ àtàdúrà fún 40 ọjọ́ ọ̀sán àti 40 ọ̀sán àti òru rọ́dà kí ló ṣẹlẹ̀ ẹ̀mí èṣù ó lọ bẹ̀rẹ̀ sí ní bá sọ̀rọ̀ ẹ̀mí ṣiṣẹ́ òun ló tọ̀ Jésù lọ́nbẹ̀ yẹn náà ẹ̀mí ṣiṣẹ́ òun ló tọ̀ lọ bẹ́ẹ̀ ni mo sọ nígbà tó wá máa sọ̀rọ̀ ńkọ́ orí 9 àti kọ́ rẹ̀ pé orí 7 àti kọ́ rẹ̀ pé orí 10 akọ́ rẹ̀ pé ẹsẹ̀ 10 ní Sátánì sì fi sílẹ̀ àwọn áńgẹ́lì sì wá láti máa tù lára nínú ọdún yìí o gbọ́dọ̀ ní ẹ̀bùn ìmọ̀ ẹ̀mí yàtọ̀ kó o mọ tó ń ṣe kó o mọ tó ń sọ mo bẹ̀ ọ́ má ṣìwà hù sí olóore mo sọ̀rọ̀ ọmọkùnrin kan ó jáde ní University of Ibadan first class lóní na accountancy ó parí ACCA ọdún 4 ló fi wà lé kò rí iṣẹ́ kò níṣẹ́ wọ́n wá bá ọ̀rẹ́ bàbá kan wá ó connect mọ́ olówó kan wọ́n kó wá bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n ní kókó gbogbo dọ́kúmẹ̀ntì wa ó lọ sí ọ́fíìsì bàbá yẹn ní ẹ̀kíní aago 9 ló ti dé bẹ̀ nígbà tó máa kúrò mẹ́ta aago 4 kò rí bàbá yẹn nígbà tó máa débẹ̀ lẹ́lẹ́kejì bàbá yẹn ti lọ sílùú òyìnbó wọ́n kàn sọ fún mi pé ṣé MD lẹ́nu tó dé MD ti travel wọ́n ti lọ sí UK wọ́n máa dé máa lò wà mẹ́ẹ̀ fún bí ọ̀sẹ̀ kan wọ́n ní kó padà wá ẹlẹ́kẹ̀ẹ́tọ́ tó padà lọ kò rí bàbá yẹn tó bàbá yẹn wà nínú meeting ẹlẹ́kẹ̀ẹ́ tó lọ ó ti dúró àṣẹ ọ̀rọ̀ ẹ̀ gangan ni wọ́n ń sọ lọ́wọ́lọ́wọ́ nínú meeting wọ́n ti fẹ́ ràn án lọ́wọ́ wọ́n ti rí visa degree ẹ̀ wọ́n ti rí pé ó qualify pé òkè eléyìí kọ́kọ́ tiẹ̀ fún ní mọ́tò kí wọ́n tọ́jú ẹ̀ torí pé ọ̀rẹ́ bàbá ẹ̀ ló introduce ẹ̀ sí adarí iléeṣẹ́ yẹn ẹni tó ní iléeṣẹ́ yẹn hallelujah nígbà tó pẹ́ tó di bí aago 4 ló bá dìde ó lọ sí ọ̀dọ̀ receptionist ló ní kí ló dé ganan òun ti wá irú kí leléyìí ló fọwọ́ gbá tébù pa ó bínú ló bara jẹ́ yánnayànna ó bẹ̀rẹ̀ sí ń sọ òyìnbó bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ ni wọ́n sọ pé arákùnrin ẹ ṣe sùúrù iléeṣẹ́ nìyí ẹ ṣe sùúrù MD máa wá wọ́n ṣe meeting lọ́wọ́ ni ló ń pariwo meeting ẹ̀ ní MD ti gbọ́ ló bá sáré jáde kí ló dé kí ló ṣẹlẹ̀ wọ́n ní arákùnrin ni kí ló dé arákùnrin òun ti wá síbí ní ẹlẹ́kẹ̀ẹ́ni nìyí òun á wá owó lòun fi wọ mọ́tò wá ọjọ́ yẹn gangan ló yẹ kó gba appointment letter ẹ̀ ọjọ́ yẹn gangan ló yẹ kó wọ́n fẹ́ fi ṣe regional director ni ó kù díẹ̀ kó wọnú ìṣeré ẹ̀ máa kan dáhùn ni ó ní security ó ní ẹgbẹ́ ọ̀dẹ̀ yìí ẹgbẹ́ olòṣì yìí
Get this idiot out of my compound. Only if we employ this one, it will destroy our business. If we employ this one, it will send away all the customers and destroy our connections. Any petaba gbale láyè, yóò ba ilé iṣẹ́ jẹ́. Wọ́n lé ọkùnrin yẹn jáde. Wọ́n bẹ̀bẹ̀ títí wọ́n bẹ̀bẹ̀ o, wọ́n ò gbà o. Wọ́n lọ bẹ̀ máa yẹn títí wọ́n bẹ̀ kò gbà o. Kò gbà rárá kí ní CV ẹ̀ wọ́n yá dànù ni. Wọ́n ní kò gbọ́dọ̀ débẹ̀. Wọ́n lọ bẹ̀ máa yẹn, wọ́n lọ bẹ̀ ńlé, wọ́n ráwọn èèyàn sí. Kò gbà rárá. Ẹ wò ó kù díẹ̀ kó wọnú ìṣeré, kó wọnú ìgbádùn, kó wọnú ọlá, kó wọnú ayọ̀. Ẹni tó ti jìyà ó kù díẹ̀ tíú kó wọnú eré ẹ̀. Ó bara jẹ́, ẹ̀mí ṣìṣe balẹ̀, ó ṣìṣe, ó dẹ̀ da ìrìn àjò ayé ẹ̀rù. Lórúkọ Jésù ní ọdún yìí, ìrìn àjò ayé ẹ̀ kò ní dàrú lórúkọ Jésù. Ìrìn àjò ayé mi náà kò ní dàrú lórúkọ Jésù. Ẹ̀mí yìí kò ní balẹ̀ mi, kò ní balẹ̀ aya, kò ní balẹ̀ ọmọ lórúkọ Jésù. Ẹ̀mí yìí kò ní balẹ̀ wa lórúkọ Jésù. Láìkòtán, o gbọ́dọ̀ ní ẹjọ́ yẹn tó ń rẹ̀ sílẹ̀. O gbọ́dọ̀ máa gbéraga gbogbo ní èmi University UI ni mo lọ, LAG ni mo lọ, ABU ni mo lọ, Oxford ni mo lọ, Cambridge ni mo lọ. Wọ́n máa ga pákiri lẹ̀. Wo LLB tó gbà yẹn, àwọn kan ti di SAN kan tó bí ẹ. LLM tó ń gbé kí tó ń ga pákiri yẹn. Àwọn kan ti di SAN kan tó bí ẹ. ACCA tó ń gbé kí tó rò pé kò sí bẹ́ẹ̀. Àwọn kan ti gbà kan tó lóyún ẹ. Bẹ́ẹ̀ ni PhD tó rò pé ó ní, tó rò pé kíní kan, àwọn kan ti gbà kan tó bí ẹ. University tó rò pé ó tó ń lọ tó I'm a graduate. I'm a product of the Premier University in Nigeria. Wo ṣe ni kó rí ara ẹ sílẹ̀ o. Kó má bàa ṣe àwàwù sí olóore. Kó má bàa gbéraga sí olóore. Kó má bàa fi ẹ̀mí burúkú yìí, kó má tiẹ̀ sí kòtò. Hallelujah. Orin Dáfídì orí 25 ẹsẹ̀ kẹsàn-án ó ní onírẹ̀lẹ̀ ni yóò tọ́ ní ọ̀nà tí ó tọ́ àti onírẹ̀lẹ̀ ni yóò kọ́ ní ọ̀nà rẹ̀. O gbọ́dọ̀ rẹ̀ rẹ̀ sílẹ̀ ní ọdún yìí. Wo gbogbo nǹkan tó ń gbéraga sí torí pé o lẹ́wà. Ṣe sùúrù. Torí pé o gbóyìnbó fi tùrù sí i. Gbogbo nǹkan lọ́yàn gbogbo nǹkan lọ́yàn ń bá jà. Gbogbo nǹkan lọ́yàn gbogbo gbàgbọ́ kan lá máa jẹ máa ti bẹ́ẹ̀ pé kò sírú ẹ. Wo ẹ̀mí ṣe ló bà lé ẹyẹ o. Ẹ̀mí apanirun ni o. Ẹ̀mí tí máa ń ba èèyàn jẹ́ ni o. Lórúkọ Jésù nínú ọdún yìí, o ò ní fọwọ́ rẹ bà tara jẹ́ lórúkọ Jésù. O ò ní fi ahọ́n rẹ bà tara jẹ́ lórúkọ Jésù. O ò ní da ìrìn àjò ara rẹ lórúkọ Jésù. Lórúkọ Jésù, o ò ní dènà àdúrà rẹ. Ọ̀pọ̀ ló ń gbàdúrà ṣùgbọ́n ẹ̀mí yìí ó ti bà lé wọn. Ẹ̀mí tí máa ń dènà àdúrà ni. Lákọ̀ọ́tán, o gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń gbàdúrà àti àwẹ̀ lóòrèkóòrè. Mo ti sọ láìpẹ́ yìí. Ọ̀pọ̀lọpọ̀ Kìrìsìtẹ́nì wá ní àwẹ̀ yẹn ẹlòmíì àti gba àwẹ̀ lẹ́ẹ̀mejì lóṣù. Ìnira ni tí n bá jẹun mama ní ọ̀sán ni mi lè ṣe kí n má jẹun. Mama ní ọ̀sán tí màá jẹ breakfast. Ẹlòmíì kò lè ṣiṣẹ́ òru kó kàn gbàdúrà wákàtí kan ní mama ní migraine ni mi kì í lè ṣe tí bá ti kọjá náà kí n tó migraine ni. Wo wọn náà o gbọ́dọ̀ wá àyè ní ọdún yìí kí wọn náà fi ẹnu ara rẹ kó fi pèrè sórí ara rẹ, fi ẹnu ara rẹ kó fi pa ayọ̀ sínú ayé ara rẹ, kó fi ẹnu ara rẹ kó fi pe ohun rere sínú ayé ọkọ, sínú ayé ọmọ, sínú ayé aya. Gbàdúrà fún ọkọ ẹ, gbàdúrà fún ọmọ ẹ, gbàdúrà fún aya. Mi ì lè ṣe, gbàdúrà fún àwọn èèyàn. Mi ì lè ṣe bó lóòrèkóòrè. Máa gbàdúrà fún ilé mi. Àdúrà máa gbà láti dá àjàyè láti bọ́ lọ́wọ́ ẹ̀mí ṣeṣe yìí. O gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń gbàdúrà àti àlóòrèkóòrè. Ìwé Máàkù orí 9 ẹsẹ̀ 29 ó ní irú èyí kò lè ti pa nǹkan jáde bí kò sí nípa ààwẹ̀ àti àdúrà. Ẹ̀mí burúkú yìí kò lè fi ẹ́ sílẹ̀ bí kò ṣe pé o jẹ́ tó lè gba ààwẹ̀ àti àdúrà. Báwo ni mo sọ, ẹ̀mí yìí kò sígbà tí ó lè báyàn jà ọ́. A máa báyàn jà ní òwúrọ̀, a máa báyàn jà ní ọ̀sán, a máa báyàn jà ní ọjọ́ alẹ́. Ṣùgbọ́n mo gbàdúrà pé lórúkọ Jésù ẹ̀mí yìí ò ní bàlẹ̀ lórúkọ Jésù.
ìrìn àjò ayé ẹ kò ní bàjẹ́, ó ní para ẹnu adùn lórúkọ Jésù. Ẹ̀mí yìí a máa rán lọ sí ibojì àìtọ́jọ́. Hallelujah. Bẹ́ẹ̀ ni, torí náà mo fẹ́ kó o ṣọ́ra ní ọdún yìí gidigidi gan. Kó o ṣọ́ra wò ẹ̀mí ẹ, ọkàn rẹ, gbélé Ọlọ́run lọ́wọ́. Má gbàdúrà, Olúwa má jẹ́ kí n ṣìṣe. Bí o fẹ́ lọ síbì kan ni, Olúwa má jẹ́ kí n ṣìṣọ. Olúwa má jẹ́ kí n ṣìṣọ. Bí tí mo lọ yìí, Olúwa má jẹ́ kí n ṣìṣọ láàrin ẹbí. Ṣọ́ra, ẹ̀mí tí ẹ̀mí bí yìí bá balẹ̀, wọ́n á pa ẹlòmíì dànù. Wọ́n ní ìbọn lọ́wọ́ ẹ fílẹ̀. Wọ́n á ti rẹ̀kẹ̀, wọ́n á pa ẹlòmíì dànù. Ayé tá ń gbé sí àràgbélayé, bọ̀dá, àǹtí, àràgbélayé. Wò ó, ṣùgbọ́n ràgbé nínú Jésù ni. Ràgbé nínú Jésù ni, kó má bàa kábàámọ̀. Yóò dára fẹ́ lórúkọ Jésù. Kí n tó máa lọ, bóyá o ò tiẹ̀ ní Jésù, bóyá o tiẹ̀ jẹ́ ọmọ Ọlọ́run náà, jẹ́ pé o sì máa lọ nínú ẹgbẹ́, o sì máa lọ nínú ẹgbẹ́ àgbà, o sì máa lọ nínú ẹgbẹ́ akọ̀yà, o sì máa jẹ bọ́, o sì máa gbé ẹbọ òru, ìwọ náà sì ń bá wọn bọ́ sí òkú pé lọlé ayé lála. Mo bẹ̀ ọ́ lónìí, ṣé ni kó o fi ayé ẹ fún Jésù. Wò ó, mo gbà á ní Olúwa àti olùgbàlà mi, ó sì ń tọ́ mi, ó ń darí mi, mò ń gbádùn Ọlọ́run, mi ò lè para lẹ́yìn ẹ̀. Mo ti la oríṣiríṣi kọjá ṣùgbọ́n Olúwa dì mí mú. Mi ò lè para lẹ́yìn kí wọn náà lè ní ayọ̀, kó o lè ní ìfọ̀kànbalẹ̀, kó o lè ṣeré, kó o lè wọnú ètò Ọlọ́run, kí ètò àti májẹ̀mú Ọlọ́run fún ayé ẹ kó lè wá sí ìmúṣẹ. Mo rọ̀ ọ́ lónìí pé kó o gba Jésù ní Olúwa àti olùgbàlà rẹ̀. Bóyá o ti wá mọ̀ náà tó padà lẹ́yìn ẹ̀ tó sì mọ́ bí o bá ń ka Bíbélì tẹ́lẹ̀, o máa ń gbàdúrà tẹ́lẹ̀ ṣùgbọ́n nísìnyí ó ti wá di ìṣòro. Wò ó, bí ọmọ onínàkúnrin ṣe padà sílé tí bàbá rẹ̀ gbà á tọwọ́ tẹsẹ̀. Jésù náà dúró báyìí, ó ti náwó pé ọmọ máa bọ̀. Wò ó, ṣe ní kó tọ́ lọ, ọ̀la lè pẹ́ jù o. Tó o bá ti ṣetán láti gba Jésù ní Olúwa àti olùgbàlà rẹ, fẹ́ kí o gbé ọwọ́ ọ̀tún rẹ lé òkàyà rẹ kó wí tẹ̀lé pé Jésù Olúwa, mo dúpẹ́ fún ọ̀rọ̀ tí mo gbọ́ lónìí. Mo mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni mí. Mo wá tọ̀ wá gbà bí mo ṣe rí. Dárí gbogbo àìṣedédé mi jì mí. Fi ẹ̀jẹ̀ rẹ fọ̀ mí. Yà mí sí mímọ́. Màá sìn ọ́ títí ayé mi. Máa darí mi. Máa tọ́ mi. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Ó ṣe tí mo ti gbọ́ àdúrà yìí. Jésù Olúwa wa. Tó bá ti gbàdúrà yìí tọkàntọkàn, mo kí ọ pé káàbọ̀ sínú ẹbí ọmọ Ọlọ́run. Lẹ́ẹ̀kan sí mo kí ọ pé káàbọ̀ sínú ẹbí ọmọ Ọlọ́run. Nítorí tù ní pé fẹ́ kó tẹ̀mí láago. Mo fẹ́ kó kọ lẹ́tà sí mi. Mo wà lórí gbogbo social media platforms, Instagram ni o, YouTube ni o, Facebook ni o, Twitter ni o. Mo fẹ́ kó nípa ètò yìí sọ fún àwọn ọ̀rẹ́, share. Máa share fún àwọn ọ̀rẹ́, share fún àwọn ọmọbíṣẹ́ yín, share fún àwọn aládùúgbò ẹ, sọ fún wọn nípa ètò yìí. Jẹ́ kó mọ̀ nípa ètò yìí. A ò gba owó lọ́wọ́ ẹnikẹ́ni, ṣùgbọ́n àwọn kan wà tí wọ́n ràn mí lọ́wọ́. Lórúkọ Jésù yóò dára fún yín. Nígbà tí ẹni bá lè ràn lọ́wọ́, Ọlọ́run yóò ràn ọ́ lóore sí yín. Lórúkọ Jésù mo gbàdúrà fún yín. A tún pàdé. Bí mo ṣe sọ, a ò ní pa wọn kú ikú ọ̀wọ̀wọ̀wọ̀. COVID-19 ò lè pa ẹ́, ò lè kú ní ọdún yìí o. Kò ṣeé ṣe. Ètò Ọlọ́run fún ayé ẹ sì dúró, so ò lè kú, ò lè lọ báyìí o. Ohun tí Ọlọ́run rẹ̀ wáyé wá ṣe, o gbọ́dọ̀ ṣe kó o tó lọ. Wàá sì ṣe lórúkọ Jésù. A tún máa pàdé o. Títí ìgbà tá a dúpẹ́ pàdé, gbọ́ yìí, Jésù lolúwa, ó dìgbà kan náà.